kágbàṣà wà lárugẹ kó má gbọ́dọ̀ parẹ́. Ojú ọ̀nà yìí o ẹ má gbọ́dọ̀ parẹ́ o. Ojú ọ̀nà yìí o kò gbọ́dọ̀ parun. Ojú ọ̀nà yìí o ẹ má gbọ́dọ̀ parẹ́ o. Ojú ọ̀nà. Oyeye yóò alágbòlódò ó ní kí yí gbóhùn ẹnu mi ẹ̀bọ̀ra tí gbénú omi alágbòlódò tí wàrùn sàn ìyá mi ọlọ́mọ jíkí ìyá mi ọlọ́mọ jígẹ̀ èyí mi torí ìlẹ̀kẹ̀ ó bá wọn ní ọrùn gúngùn wálé ayé èyí mi torí idẹ ó bá wọn ní ọwọ́ gbọgbọrọ ìyá mi àná ìyá mi òní mẹbí wà níyà mi ọ̀la adégbòdewé níyà mi ń jẹ́ apọ̀jọjọ bí èèpẹ̀ Oyeye yóò ìràwọ̀ ọ̀run àti odò ń bẹ ní pínpín ọmọ mi ló lè mọ̀ pé omi alàgbàlúgbò mi ìṣẹ̀mí ayé ohun ọ̀run ló so papọ̀ mọ́ mi látọ̀run wáyé omi o orí. Oyeye yóò oyeye ìbà. Odò lómi tútù, omi tútù. Odò lómi tútù, omi tútù. Odò lómi tútù, omi tútù. Omi la kù ẹ́, omi la kù ú. Omi tútù. Akeem omi ṣọ̀tá o, omi tútù. Odò lómi tútù, omi tútù. Àwọ̀lú mọ̀mọ́ tẹ́, àwọ̀lú mọ̀mọ́ tẹ́. Tóun láyá dé kojú o. Omi tútù. Odò lómi tútù, omi tútù. Odò lómi tútù, omi tútù. Ọ̀tún ṣẹ̀gẹ̀ṣẹ̀, omi tútù. Ọ̀tún ṣẹ̀gẹ̀ṣẹ̀ o, omi tútù. Ọ̀yá dé kojú, omi tútù. Alágbòlódò, omi tútù. Odò lómi tútù, omi tútù. Ìyá mi ọ̀ṣẹ̀gẹ̀ṣẹ̀, ọ̀yá dé kojú, omi tútù. Ọ̀yá dé kojú o, apọ̀jọjọ mélòó pẹ́. Omi tútù. Odò lómi tútù, omi tútù. Odò lómi tútù, omi tútù. Àwọ̀lú mọ̀mọ́ dá, omi tútù. Ọ̀yá dé kojú o, omi tútù. Your tracks today. Irọ́ ni o. Irú tọ́pìkì ò ní ẹ. Children and mass media. The work of mass media in children's socialization. Wow. So, but
What is it? I was thinking. Now, as if you're shiton. Yes. Tí a bá wá lọ south, tó bá gbé lọ sí east, tó gbé mi lọ sí north. How do you think we're going to cope? Babe, we are going to fine now. We will be fine. Yes. And moreover, I hate that social media. So what are we not talking about? We can easily talk on phone, do video calls, and all that. But kò lè dàbí kí n rí ẹ kí n kó ọ̀nà rí mi kájọ wà pọ̀. It's very, you understand now? Yes, I know, but you can come to my place. I can also come to your place. Yes, for that long distance? No. Okay. Another thing. Now, as a new couple, you don't feel animal plan a business, like to feel graduate or it combine a correlation. Okay. You know what? I will feed you back. What is it now? No! Ìyàwó tèmi tí mo trust. She has this thing upstairs. What do you mean? Come on, talk to me. Babe, I will feed you back. Yes, now I'll feed you back. Trust me. You are my happiness, olólùfẹ́ mi, àmọ̀kẹ́, ìfẹ́ ọkàn mi, ẹni tí mo fẹ́. Èmi mo ní kẹ́ ìmẹ́lẹ̀ kan wá. Ọkọ̀ tí chief gbé wá. Láyé ẹ́ńjìnì rẹ̀ ó dì inú yín. Ẹyẹ máa sì fi mi ṣe. Ẹ̀kejì ní ìsàmú yìí o. Ọkọ̀ tí chief gbé wá sínú ọgbà yìí. Láyé ẹ́ńjìnì rẹ̀ ó dì inú àyè mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ dúró yìí. Ẹ wo, jáàkì níbẹ̀ lọ́ mi. Ẹ wo nǹkan. Ọ̀run wọ jáàkì kú ni o. Ẹ tí ò bá ti jẹ́wọ́ inú àyè mẹ́tẹ̀ẹ̀ta, ọ̀run wọ̀ kú ni. Inú ọgbà yìí. Ọ̀gá ẹgbẹ́ mọ̀ bínú o. Ẹ tó pariwo jákèjákè látàwọn. Ẹ fògùn kù àbí bàrìbàtẹ̀. Àti gbọ́ bàrìbàtẹ̀. Jákèjákè. Àwọn lè jáyà fẹ́rí gàgà nílẹ̀. Ibi tó bá gbà lápá. Wọ́n bí wáyà wèrè lábí wò wèrè. Wèrè lábí wò wèrè. Wèrè lábí wò wèrè. Wọ́n lè lọ gà wèrè láwọn. Ẹni jẹ́ bàbá Akeem orí ẹ̀ wèrè ni ó. Àtìgbà tó ti wọnú ọgbà mo ti wà kó lórí ibú ọmọ náà. Èmi náà wá bí ń ṣe wèrè lẹ́bí wò wèrè. Ìbílẹ̀ kan láti. Sórí wọn tiẹ̀, Sàbúrì, ọba Akeem náà gbà yìí. N ó lè ọlọ́lé. Sọ wá rí ìwọ náà. Sọ àpá ìṣẹ̀dẹ̀ inú ọgbà ni. Ọ̀gá ẹjọ́ ẹ má jẹ́ kí n lọ. Bọ́lá fún àkọ́wọ́ lọ. Àfẹ́ kò lọ. Sẹ́mu kí tẹ́ bá lè ra mọ́ wa rí ìsìn. Ẹ ní wọ́n rí àwọn. Ọya kẹwẹ́. Olórí ibú ọmọ òfò. Ó jẹ́ káwọn kékeré. Ó jẹ́ káwọn tẹ́lẹ̀. Òótọ́ ni sọ ọ̀gá o. Kí ló sọ? Kí ló wà bá kó lẹ́yìn níbi ìgbà tí Peter kó lẹ́yìn níbi. Lọ́nà wo dákun? Kó ní kó ní láti fún yín. Lọ́nà wo? Ẹ ṣe ọ̀gá. Ṣé o pé tẹ́ ẹ bá ṣe láì akọni mo gbé láìkì ló pa ẹ kókó lọ bá. Irú ẹ báyọ̀ ọ̀pọ̀ lóhùn ayé ọ̀pọ̀ lóhùn. Lórí kí ni? Ẹ wò pàwọn àdìjọ ayé yìí. Ọ̀dà àtijọ́ yìí lọ nù. Yíyọ yìí dìdògún. Mo ti ń retí ọjọ́ òní ti pẹ́. Agaga àwọ̀ yìí. Òun fara wá kì í mú. Àbí àpẹja tó mú yín wá. Kò ní bá àsọ̀bẹ́ sí mẹ́rin mi sọ̀rọ̀ ní ọ̀gá yìí. Etí sì ló wá. Àpẹjọ ò pẹja mọ́. Kí wá ní ma? Síkì ni bàbá ń pa. Síkì ìjọ bá yé yìí jẹ. Ọ̀sán sọ fún yín ọ̀gá. Bẹ́ẹ̀ni ọlọ́run. Wọ́n wà bá yín jẹjà. Ìjà tí mo lọ fowó kọ́. Ọ̀gá. Akeem. Ẹ wọ́n lọ wá. Tí bá wá kọ́. Ogun gbọ́ àwọn ẹ̀bà. Àwọn ọmọ ẹgbẹ́ tí mo mọ̀ jẹ́lé. Wọ́n bá yín mẹ́tẹ́. Sàbúrì Akeem. Sẹ́yìn wọ́n bá yín jáde. Bàbá ayé àgbà sọ̀rọ̀ yìí. Èmi lẹ́ lé wọ́sẹ̀ sí. Iṣẹ́ tán fún inú ọgbà. Òun lè wọ́sẹ̀ pẹ̀lú mi. Wọ́n ṣe bí ẹsẹ̀ dá.
Akeem, what is it now? Don't be good man. Don't be good man. Ṣé bó ṣe máa lo láìpẹ́ lọlé? Yes. Ìtìbá ò bá wo. Tá máa sọ pé à ń lọ síbì kan. Tí wàá máa sọ pé a máa sọ pé à ń lọ síbì kan. A ní rí ẹ. Tá bá wọ ẹ lọ, tá bá wọ ẹ bọ̀. Tá máa ní kárí jẹ ọ̀n fún ká kọ̀ lẹ. Wàá sọ mi pé ọ̀dọ̀ Balikis ló wà. Ọ̀dọ̀ Balikis ló wà. Àdé ń bẹ́ sọ. You need to change. I don't know why you have been like this. Ó dẹ̀ kí ṣe báyìí tẹ́lẹ̀ o. Ọ̀rẹ́ òdodo ni wọ́n bẹ́ẹ̀ sọ. Sórí gbogbo àwọn jagunjagun yẹn tán lágbára tán lórúkọ tán lókìkí yẹn obìnrin ló máa fi mú wọn. Yes. Obìnrin ló máa fi mú wọn. Ok, azumi náà pé bóyá bá ṣe ń lọ ń sìn á níbi kan tó wà important tá à ń lọ. Tí Balikis bá fi ẹ̀ mo wà ṣúọ̀ pé o ò ní tẹ̀lé wa lọ. O ò ní tẹ̀lé wa lọ, mo parọ́ ni. Mo ti parọ́. Báwo mo ṣe parọ́? It is not that mi ò ní tẹ̀lé yín. But most of the time, obìnrin ni see, you don't understand this thing. Like, obìnrin wọ́n need the care, and the moment you are taking care of them, that to show the love you have for them. It's okay, my friend. What are you talking about? We are talking about love. Yeah, shall we need girlfriend? We don't love. Why are you doing like this? Mama gbọ́rọ̀ obìnrin sórí gẹ́gẹ́gẹ́. Then tí mi bá gbọ́rọ̀ obìnrin sórí, what else do you want me to put on my head? Get because I'm trying to. Okay, you don't do a something ni pé gbogbo nǹkan tó fẹ́ fi gbèsè ayé ẹ ṣe. Obìnrin ló fẹ́ máa fi ṣe. No, come on, try to call here. No, pé tí Balikis bá need me, pé okay, I should come. You know, you guys, I always be with you guys sometimes. But whenever Balikis called me that, Ibrahim, please, I need your attention. Tó bá jẹ́ tó wọ́n náà nǹkan tí girlfriend bá pẹ́, won't you go? My girlfriend do called me. Guy, ó máa ń pè mí àjẹ́ máa ń sọ̀rọ̀. Kò yẹ kí yẹn disturb nǹkan tí mò ń sọ. You understand me perfectly. Toba, if you are talking about me, fine. You call me a lover boy, I understand. But it won't see when you put the girlfriend. What's all this? No, I won't take that nonsense from you. I'm so sorry. Tuji, let's lock this thing up. I'll lock it up. Yeah. Better. So please don't just mention Balikis. Just make it out of the discussion. So we should lock up, right? Better, yes. Lock it up. No problem. Yeah, Everything, Balikis. We need to tell you this. Better when you was doing last time, go no, only Balikis, where is water? Okay. I see. No now.
Balikis, there's no water here. What's wrong with you? Water! You know, why? Wow. Where is water here? Where is water? Weather change. Balikis, weather change. Okay, meet us home. I'm sorry. Oh, even when they are going to my head, I think they are going to kò lè kí n fẹ́ kéèyàn kí tó bá sùn o kí n bá sì wà ní kí n dúró àmọ́ ìyá mi ń lọ bí kan màá dọ̀pọ̀. Oh, bá lè jó jẹun. Ó sì kúrò láwọn ó kà sí ọ̀dà kan náà wọ́n dákọ́ mẹ́rin tó. Orí ẹyẹ tí ní òṣòro ẹ̀yà ẹ ò wọ orí ẹyẹ àgbààgbà ẹ̀yẹ wá máa wọ́n máa ènìyàn. Ilé ìjà bàbá ń jọ wá. Ìyàwó bàbá wa ti kú ti bẹ́ẹ̀, ìyá wa nìkan ló kù. Akẹ́kọ̀ọ́ ìyá mi ni mo sọ fún yín. Ẹyin náà ò láà. Bisikíìtì lọ fún wọn. Ọ̀gá, mẹ́tẹ̀ẹ̀ta tó gbé wa, àwa mẹ́tẹ̀ẹ̀ta ló sì gbé. Mo ní ìjẹ́ tèmi bẹ̀ kí n gbé méjì tó kù fún un. Ẹ bá mọ̀ pé méjì ni wọ́n kọjọ jẹ́ pọ̀. Akeem, Samobi, ṣé bá ní yàrá rẹ̀ bẹ́ẹ̀? Ẹ wò ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́. Ṣé ẹ máa gbọ́? Ṣé ẹ̀pẹ́ ìrìnlẹ̀ sọ pé wòlíì kan rí ìrẹsì ni? Wípé ẹnìkan fẹ́ fún yín sọ́ọ̀lẹ̀ jẹ. Àwọn sì wò pé ọ̀dọ̀ ìyàwó yín ló fẹ́ gbà wọlé. Làwọn aṣọ bí lára balẹ̀ pé kó jẹ́ ká lè mọ bí ó ṣe kú ká sì mọ̀ bí dáǹsì sí. Ìdí nù. Mi ò wá lè kú. Ṣé bẹ́ẹ̀ ṣáájú àdébí iṣẹ́ bọ́ọ̀lù tí wàá gbé jẹba yín lọ? Ẹ kò já wa náà flashback lọ́rọ́ ń jọ lójú wa. Mo ṣe gẹ́rì. Ọ̀gẹ̀ kan ti tàré. Ayé ajílẹ̀ yẹn lẹ́yìn tó wá tí wọ́n mọ̀ sí pèó. Kí èsì wọ́n ṣe fíìsì. Ẹ mú un ṣeré lu o. Ọ̀gá wọn mú yín sọ́wọ́ ni. Ṣẹ́ẹ̀sì wa bá wèrè gẹ́gẹ́ lè ní gan. Ọjọ́. Mo ní wárápá. Tẹ́ ẹ bá ti tó oúnjẹ ẹ kù dànù. Samobi. Ọ̀gá ẹ̀sùn mọ̀. Ọ̀gá ẹ̀jẹ̀. Kí ni bẹ́ẹ̀ ni bàbá ìjọba ti wá padà wọ́pọ̀ yìí? Wọ́n wá pè é ẹ̀jẹ̀ ní wọ́n pa lọ.
wá mọ̀ pé wá bá wù nínú àwọn ẹ̀yẹ ni wọ́n bá Akeem kí wọ́n bẹ̀rẹ̀ sí kan. Àgbọ̀mọ̀ ọ̀lẹ́yìn lọ́wọ́ ọ̀lẹ́yìn ọ̀rẹ́ nílò ọ̀lẹ́yìn lórí rẹ̀ wọ́n ní ìwọ wa àwọn ògbówó. Àwọn òwò warapa tiẹ̀ lónìí. Àwọn ó sì wo ẹ̀tẹ̀ tiẹ̀ tó. Ẹ bá bí ọ̀dà náà wọ́n. Òun ti máa ń fọ́ kèmí ní àmọ́ lórí wa. Orí arúgbó oró. Oṣù kò dàbí àbàsádọ̀ kò ní báyìí. Sórí ọkọ̀ ìjàmbá olú rẹ̀ tẹ̀lé wa. Wọ́n lọ́mọ lọ́mọ sí tó bá sí ń túlọ̀ àwọn ọmọ tuntun rẹ̀. Kálọ̀ kọ́ ní kéwì. Wọ́n ní bùkàbí. Ọ̀gá Akeem. Taburi. Ọ̀bẹ lọ bẹ̀rẹ̀. Ó sì lọ. Akeem. Ó ti pọ̀ mọ́ lórí. Akeem. Ó ti pọ̀. Ọ̀gá. Ọ̀gá. Akeem. Bẹ́ẹ̀ni kọ́ orí rẹ̀. Ọ̀gá ṣe tó bẹ̀rẹ̀. Let's go. Onídàpọ̀. Ọlọ́rí. Ó ṣe dúró. Lọ́kì fi kíní kọ wẹ̀rẹ̀ lórí. Ọ̀gá ẹ̀ lọ sọ orí rẹ̀. Ṣé wàá da jẹ́ntì? Ẹ lọ sọ ọ̀gá. Kálẹ̀ pàmìtì tó kíní orí ẹ̀ tó bá dúró rẹ̀. Tí n bá fọ́ tó bá ibi tó bá sí sí tẹ́lẹ̀ bá tó jẹ. Àfọ̀àní ń jẹ. Ọmọ yóò. Akeem. Ṣé ti gbọ́ lóúnjẹ? Ọ̀gá ṣe ti dákùn báyìí. Taburi. Àkùkọ àfùfù gbé àkùkọ àfùfù ọ̀dẹ ọ̀rọ̀. Wọ́n bá ń bẹ̀rẹ̀. Kò sí ìgbẹ́kọ̀ ọ̀gá. Ẹjọ́ mo ṣe ọ̀gá tá bá kẹ̀sí tí mo ṣe rẹ̀. Ẹ pẹ́ sí owó àti ẹ̀rọ ìjọba ìjọba. Ẹ lọ bẹ̀. Ojú ọ̀nà yìí ó máa gbọ́dọ̀ parun. Ṣé bá ṣáá ní o ìṣẹ̀ṣe. Ṣàlàfíà ìwà àtàwọn géèmù sọ́kà Man City Arsenal tó máa ń play pẹ̀lẹ́ yọ court game yẹn. Ibrahim báwo ni sọ. Very fine. Ṣé gbogbo consent. Ibrahim Yorùbá máa ní àkíyèsí máa gbọ́ bí wọ́n ṣe máa tó tẹ̀lé ra Yorùbá sọ pé tọmọdé bá tó lọ́kọ ó máa lọ́kọ tó bá tó ládàá á ládàá tó ṣe wáyé ó ti dàgbà ó dẹ̀ ti mature ó ti fẹ́ parí ìwé ẹ̀sìn in the next one ní àbí ẹ̀sìn náà wọ́n parí education rẹ̀ mo wáyé pé láti rí ẹnjọ́ mẹ́ta tó ti délé mi ò rí kó o rí sí kọ̀ọ̀kan pé hello babe alpha babe ṣé o ti mo máa ń ṣu ẹ kiri actually kò yẹ kó jẹ́ màá bá ẹ sọ̀rọ̀ màmá ẹ ló yẹ kó máa bá ẹ sọ bọ̀ èmi bàbá mo pé no it shouldn't be like this kí ló ṣẹlẹ̀ ṣé ò ní girlfriend ẹ gbà mí náà ṣé bí gbogbo school yẹn ṣe tó yẹn kò sóbìnrin tó torí kó fine tó fit ẹ tó wọ́ tẹ̀ tó lè gbé súnmọ́ ni. Bébí ni wẹ̀. Ẹ ṣe lọ sẹ́, thank you very much, very appreciative. Kúrò bẹ́ẹ̀. Bọ̀ ṣe wọ́n pé mo kàn fi rẹ̀ pé nǹkan tó wà lọ́kọ́ mi is more valuable than ọ̀rọ̀ ìfẹ́. School is very important bó ṣe wọ́n sọ ṣe kẹ́ so and tí wọ́n bá fọ obìnrin yẹn táì bẹ́ẹ̀ yẹn education yẹn kàn máa kó wájú yẹn. Ọkọ mi kúrò bẹ́ẹ̀ yẹn. Sórí èèyàn lè kiri méjì bọ̀ náà wàá lo ethics ẹ̀ ebibi ó lọ má sọ̀rọ̀ because tó bá ti ń ṣe lọ báyìí ó ti fẹ́ parí school kò wá ní dá as a Muslim family kò wá lọ fún ọmọ kan lóyún tí ò wọ́ ọ̀tẹ̀ kò wá má gbé wọlé because ìyàwó tó gbọ́dọ̀ fẹ́ a gbọ́dọ̀ lọ ṣe nìkáì a gbọ́dọ̀ kóṣù lọ ká kó gbogbo ẹ̀ lọ kí gbogbo wa rọ lọ káwọn náà wá gbà wá lé ká mọra wa ó wá yàtọ̀ sí pé kò kàn just ordinary ọmọ kan tá a kàn wá pé kò wọ́ ọ̀tẹ̀ kó wa máa gbóyún bọ̀. Ọkọ mi. Inú ṣápítà mi ló wà ní ìkúrẹ́. Kúrò ń bẹ̀ fi ṣápítà lẹ̀ fi ṣápítà lẹ̀ fi ṣápítà lẹ̀. Okay. Ó dà pé there is this girl tí mo ń try láti súnmọ́ ní school so maybe tí wọ́n ti padà
just try to approach her. Oh, Tosuna. Oh, Tosuna. Okay, so I was going to really. Oh, guys. Master, we don't have a corona. Grow up, man. Grow up, man. Might be me boss. Okay. There's this girl who there's interest in approach, the Parental cause me know her. So, well, I'll try shy. I'll try. Why? All opinions. For once. Ká má ṣe yà kúrò lójú ọ̀nà tán fi sílẹ̀. Ayé tí wàá fọ́lọ́. A ti múra dáadáa mọ̀ pé tó bá ti dé tó bá ti ń wọlé ẹ báyẹn ó fẹ́ jalè ní. Ojú ọ̀nà yìí o, ègbùdọ̀ parẹ́ o. Ojú ọ̀nà yìí o, ègbùdọ̀ parẹ́. Ọlọ́run ó ti sú mi. Gbogbo nǹkan ti sú mi. Ojú ọ̀nà yìí. Nǹkan mi làwọn ará ta máa pè é. Wọ́n mi ojú ti ń tì mí. Ojú ń tì mí, mi ò fẹ́ lè jáde mọ́. Kí ló dé, ṣé mi nìkan ni? Wọ́n mi ò ti sú mi. I'm tired. My baby, mi ò like nǹkan tó sọ yẹn. Àní kò wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀. Ìyóò kí sọ pé ó sú yàn. Ìyóò mọ̀ kún fàdúrà ni. Máa gbọ́, ó ti sú mi, ó ṣe ìjọ torí ìtọ́ náà. Má sọ fún ọmọ tó sú ọmọ. Sórí nílé ayé yìí, àdúrà ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà méjì ẹ̀dá tí máa ń gbàdúrà tó sì máa ń ṣe o. Àdúrà èyí tí wọ́n gbà fún yàn àti èyí tí èèyàn gangan fún ara èèyàn bá gbà fún ara èèyàn. Sórí èyí tí èèyàn bá gbà fún ara èèyàn gangan tí wọ́n bá fi pé kí owó ọgbọ́n nǹkan báyìí ni mo fẹ́. Nǹkan báyìí ni mi ìfẹ́ tí èèyàn fẹ́ nu èèyàn kọ nǹkan tí yóò bá fẹ́ fún rẹ̀ èèyàn gangan. Àdúrà yẹn máa ń gbà gan o. Kò yẹ kí èèyàn máa dúró de àdúrà tán bá ẹ̀sẹ̀ ń gbà fún un. Yọkọ mi, jọ tó ti tọ́ náà. Mọ́ sí mi ìyànjú o. Mo fẹ́ kó túmọ̀ gbàdúrà kó máa kírun déédéé. Kó máa bẹ Ọlọ́run. Gbogbo nǹkan tí ò bá dánú ìgbésí ayé mọ́ fi bú. Ṣọ́ pé jojúmọ́ ni dádì ẹ̀ máa ń sọ fún pé kó máa gbàdúrà kó máa kírun. Jọ tó ti tọ́ náà kan. Jọ só ti bú. Ká má ṣe yà kúrò lójú ọ̀nà tán fi sílẹ̀. Pẹ̀lẹ́, Ibrahim. Àǹtí, ṣàlàáfíà ni àwọn ọmọ mi àti dáàdì nìkan. Jọ kí ni orúkọ ẹ? Balikis ni sà. Balikis. Dákun, ọmọ ọbọ wa ni ìwọ nínú Olúwa yìí. Ọmọ òkè ọ̀nà ni mí sà. Bẹ́ẹ̀ ni dáàdì, ọmọ òkè ọ̀nà ni. Ẹ̀wọ̀ ni bẹ́ẹ̀ ni sá ọmọ òkè ọ̀nà. Ṣé mi wà gbọ́? Ẹ̀yà Ibrahim, ṣé ń gbọ́? Ìyàwó mi báwo ni dáadáa bá ìjẹ́ ẹ̀sìkáàbọ̀ kúrò rẹ̀. Ó ti wá jẹ́ káyè fún mi pé nǹkan kan náà lájọ ń jẹ. Ìyẹn gan jẹ́ kí ló mi dùn. Ibo gangan nílé ní òkè ọ̀nà. Ìrìntẹ́ òòrùn ràn kò pẹ́ tó fi wọ̀ omi ló bá wáyé. Ilẹ̀ omi nílẹ̀ wa mímọ́ mímọ́ ní tolómi tútù nísàlẹ̀ omi. Òkè omi náà ń ṣe mímọ́. Mímọ́ mímọ́ ní tẹyẹ ìwáṣẹ̀. Ilẹ̀ omi nílẹ̀ wa. You just don't know what? Kí ló gbé wá yìí? Níbo ló ti rí ìkọ̀ tó gbé wá ní? Kí ló ṣẹlẹ̀ báyìí? Dáàdì, kí la máa ṣe báyìí? Ó ti dùn. Dídé má sún mọ́. Ẹ̀kú ṣe ń ṣe. Ó má sún mọ́ báwo? Ṣé bó ló gbé wálé? Ó lẹ̀ tó má sún mọ́. Kí ló mí? Ó má sún mọ́ báwo? Ẹ jẹ́ kí gbọ́rọ̀, Pẹ̀lẹ́. Báwo ni? Pẹ̀lẹ́ o. Pẹ̀lẹ́. Yes, Ibrahim, ó tí ò níyàwó. Let me tell you, ó tí ò níyàwó. Kò ṣe ìyàwó lélẹ̀ o. Mo sọ, kó lọ́run wájú mi, wọ́n kò dájú dájú ọ̀tún. Ẹ pa mí dànù ni.
Ó ti níyàwó. Ó ti níyàwó. Bàbá ò tí mi kò tí mo bàbá. Ṣé orí bó ṣe tì mí kí bẹ́ẹ̀ bá wọn sọ̀rọ̀? Wọ́n ti ẹ̀gbọ́n ọmọ lọ́mọ sókè gbé sókè. Mo fọlọ́run búra kò yé mi. Nǹkan tó ṣẹlẹ̀ yẹn ní experience ẹ̀ rí. Mo fi Ọlọ́run bá búra kò yé mi. Please. Kò yé ibi tí báwo. Like for years tá a ti jọ wà nínú school yìí. Kò sígbà tí a kì í fi jọ wà pọ̀. So why do you jẹ́ pé this thing happen? And besides, first time to my meet our parents me. God. Ibrahim, I'm sorry. No, try to understand me. Please. Kiss. Kí mo wá fẹ́ ṣe báyìí? Because our parents mi, àwọn ọlọ́kàn tó wà mí wálé. Like, nǹkan tó bá dẹ̀ sọ náà ní. You don't get. I understand you. I know these people are your parents. But let me ask you one question. Ní time Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹṣin náà máa ń gùn àti kẹ́tẹ́kẹ́tẹ́. But take a look at it now. Everything has changed. Gbogbo súnà Ànábì a lè tẹ̀lé tán. Mọ́tò là ń gùn sí. Kí ló dé tá máa gùn kẹ́tẹ́kẹ́tẹ́ àtẹ̀ṣin? I'm okay. Yes. Àwọn nìyẹn. Like, I don't just understand. I don't understand. But, Malikis, who are you? Tani Ogono. You don't understand. Malikis. Ojú ọ̀nà yìí o, ègbùdọ̀ parẹ́ o. Ojú ọ̀nà yìí o, ègbùdọ̀ parẹ́. Our parents may be. It's possible to what sort of I understand you. As it is now, these people are your parents. Because tó bá ti tàpá sáwọn òbí ẹ̀, ó ti tàpá sọ́run ẹ̀ nìyẹn. So, I need to go. Malikis. 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 Ojú ọ̀nà yìí o, kò gbúdọ̀ parun. Ojú ọ̀nà yìí o, ẹ má gbúdọ̀ parẹ́ o. Ojú ọ̀nà yìí o. Omi tó kẹ́, má ronú mọ́, àròkàn nífẹ̀ẹ́ kan àtúndà, alẹ́ rí ó dáa. Odò lómi tútù, omi tútù. Odò lómi tútù, omi tútù. Odò lómi tútù, omi tútù. Omi làkúẹ̀.
bí lákùnmú. Omi tútù. Akímọ́ bí ṣọ̀tá o. Omi tútù. Odò lómi tútù. Omi tútù. Àwọ̀lú mọ̀mọ́ tẹ́. Àwọ̀lú mọ̀mọ́ tẹ́. Tóun láyá dé kojú o. Omi tútù. Odò lómi tútù. Omi tútù. Odò lómi tútù. Omi tútù. Ọ̀tún ṣẹ̀gẹ̀ṣẹ̀. Omi tútù. Ọ̀tún ṣẹ̀gẹ̀ṣẹ̀ o. Omi tútù. Ọ̀yá dé kojú. Omi tútù. Alágbòlódò. Omi tútù. Odò lómi tútù. Omi tútù. Ìyá mi ọ̀ṣẹ̀gẹ̀ṣẹ̀. Ọ̀yá dé kojú. Omi tútù. Ọ̀yá dé kojú o. Omi tútù. Akọ̀jọjọ bẹ̀rù pẹ́. Omi tútù. Odò lómi tútù. Omi tútù. Odò lómi tútù. Omi tútù. Àwọ̀lú mọ̀mọ́ dá. Omi tútù. Ọ̀yá dé kojú o. Omi tútù. Ìyá wa ṣe gbádùn. Sórí yín ò dàrú. Ta ni ìyá yín? Akeem ni. Ṣé ẹ̀dá wa mọ̀mọ́ ni? Ṣé mo mọ̀ yín rí ni? Mi ò dá yín mọ̀, mo mọ̀ yín rí. Ṣé dá mi mọ̀, ṣé rí mi rí ni? I don't understand. Tẹ́lẹ̀ ń kí ta ni ìyá yẹn lẹ́ ń pariwo ìyá yín? Who is your ìyá? Òun lè rí fàyà sí ẹrù. Àwọn nìyá wa. Wàhálà ti wà. Ah! Palikis. Wow. 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 Ẹja. Babe, stop it. I don't understand what you're saying. Ta ni ìyá yín now? No. I can understand. Ìyá yín mo dá yín lóhùn ní sùúrù. Ìyá. Àwọn ọmọ yín kiri. I don't like it. What is your problem? I said, mi ò mọ̀ yín rí kí n ṣájà wèrè ní kí. Ta ni ìyá yín? Ìyá wa rèé. Ṣé ẹja wèrè ní? Ta ni ìyá yín? Ibo mo ti mọ̀ yín rí. Baby, please, I don't understand. You don't need to babe me this time around. They are àwọn ọmọ ẹ. Àwọn ọmọ mi báwo? Ìwọ ni ìyá wọn. What are you saying now? Àwọn ọmọ mi báwo? Mi ṣe wá ní sọ ṣé mo mọ̀ ni. Ìyá wa sí àdìde. Torí tẹ́ bá ní ká dìde àní dìde o. A lè dìde o. Bẹ́ẹ̀ni. No. Wọ́n sọ yín pé ṣé káwọn dìde like tí àwọn ò bá tó bá sọ pé kí wọ́n dìde. Àwọn ò ní dìde. Babe, calm down. I don't understand. Nǹkan tó ń ṣẹlẹ̀ bíbá kò yé mi. Try to understand me. Ìyá wa kí ni òye yín? Ṣé ilé wa ẹ̀mọ̀ wa mọ́ ẹ̀dá wa mọ̀mọ́ ni? Ṣé ìjà wèrè ni? Ṣé ibi ṣe wà yìí? Tí bá ìjọ tí máa ti pàdé yín. No, tí wọ́n sì lè ja wèrè táìmù yìí. I don't like it. Kí ló ṣẹlẹ̀ mọ́ ò láìkè má jẹ́ kí n wọjọ́ má jẹ́ kí n bá ìjà. Kí ni problem yìí náà? Sórí yín ti dàrú ni, ta ni mọ́mí yín, ta ni já yín? Ìyá wa. No. I can understand. Hello. Mi ò mọ̀ yín rí. Baby, I don't know them. Ẹja. Àwọn ọmọ. Oh, now I understand. Baby, please try to understand me. Yes, mo understand it. Understand me. No, mo try to understand it. Sure. Okay, sure. Sure, àwọn people yìí. Mi ò mọ̀ wọ́n rí from nowhere. Mi ò rí wọn rí. Okay. Mi ò pàdé wọn rí. Okay. Ṣé ẹ dá mi mọ̀? Hello. Ìyá ẹja. Ìyá wa. Àwọn ọmọ èrè. Ìyá, àwọn ọmọ fẹ́ jẹun. Wọ́n náà wọ́n fẹ́ jẹun. Ẹ̀yin ọmọ, ẹbí ayín léèrè. Baby. Tó o bá ti fún oúnjẹ tán. Baby. Orí ti dàrú. Tó bá wí kẹ́ dìde. Mi ò dá ìmọ̀ stop. When I'm talking, do not talk. Ṣẹ́rí, ọjọ́ tí mo bá tún rí yín, tẹ́ bá dúró sójú ọ̀nà tẹ́ ń pariwo ìyá yín yóò lórí burúkú tó bí yín. Ṣẹ́rí nǹkan tí mo bá ṣe fún ìjọ yẹn kẹ́ faramọ́. And then, tó bá ti wù yín, kẹ́ ẹ dìde. Tó bá dé wù yín, kẹ́ má dìde. Ẹ̀yin yóò lórí burúkú yín, ẹ kọ́ ṣe ẹni tí ọ. Baby. Ojú ọ̀nà yìí o, ẹ máa gbọ́dọ̀ parẹ́ o. Ẹ̀yin ọmọ, òun ni ò dára rẹ̀ mọ́. Tí ìmọ̀ sì ti dára rẹ̀ mọ́, ọmọ ń kóyà jẹ̀rù wọn. Ẹ dákun, ìgbà tẹ́ ẹ wá rí, ǹjẹ́ ẹ kí? A kí wọn, àmọ́ wọn ò ṣe dáadáa sí wa. Kódà a pẹ́ lórí ìkúnlẹ̀. Kódà gbogbo bó ṣe ń ṣépè tí wọ́n ń bínú, àwọn ò sọ nǹkan kan ìyá wa o. Ìyá wa,
gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kọ́ wa bí a bá rí nǹkan bínú ká má fèsì bínú kódà àwé nǹkan kan. ẹ káre lẹ bẹ́ẹ̀ ṣe wí nǹkan kan òun ló dà tẹ́ ẹ kí tó bu yín tó ṣépè fún yín ẹ̀yin ẹ fílẹ̀ ọmọ ní tó bá dára rẹ̀ mọ́ ni kò ní í ṣe bẹ́ẹ̀ torí pé kí ni àwọn tí ń tẹ̀lé wọn máa padà lẹ́yìn rẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀yin sì lélẹ́yìí oore tí yóò mọ lékún sí ni ọgbọ́n yóò mọ pọ̀ sí bẹ́ẹ̀ sì fojú gánni rẹ̀ báyìí àdúrà yín ti gbà Ọ̀ṣun ó gbé yín alálẹ̀ ilẹ̀ yóò gbé yín ẹ káre lẹ ìyá wa ní báyìí máa sáwọn ọmọ yòókù wípé a níṣẹ́ odò tá a fẹ́ lọ ṣe ẹ káre lẹ Ọ̀ṣun ó gbé yín o. ojú ọ̀nà yìí o kò gbúdọ̀ parun. ojú ọ̀nà yìí o ẹ máa gbúdọ̀ parẹ́. kí ló ṣe tó jókòó sínú òkùnkùn wa ìbá ìwọ kọ́ mò ń bá rí ni. ojú ọ̀nà yìí o ẹ máa. ọ̀nà màá ló máa ní pé kí n bọ́ta fóònù ní kí n wá kó kí ló ṣe é. You are not fine as like I don't understand. You are not fine. Ló fi wá jókòó sínú òkùnkùn ló fi wọlé lọ sùn. So tí bàbọ́ta wá kó fóònù sómi ní mọ̀ pé wà á ń bí báyìí. What happened? Yes. Before anything, Sherry, àkọ́kọ́ náà jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Mo fi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Mo fi bẹ̀yìn. Sherry, Mecca Medina, mo fi bẹ̀yìn. Al-Qur'an bó ṣe tóbi tó. Mọ́mí mo fi bẹ̀yìn. But ó ṣẹ̀ mí náà kí ni ẹ̀bẹ̀ tó wá ń bẹ̀ mí ó ṣẹ̀ mí. Kí ló ń bẹ̀ mí fún? Azin ìkọ́kùn ìṣẹ̀lẹ̀ láàrin màtí ẹ̀ náà mo reason tó fi ń bẹ̀ mí tó ń gbowó kan àwọn èèyàn ṣe Ọlọ́run lánàá tó fi ń bẹ̀ mí. I know that kò sí nǹkan kan. I'm actually begging you because of Balikis. Like it seems that you don't understand how this goes. Sherry, Balikis, I love her so much. If Balikis go, I don't just know. Bó ṣe máa ń ṣe mí. Ṣó lè gbé gbogbo ẹnu ẹ sàn. Jọ. Ṣé torí ọmọ àbàmì tó gbé wálé níbí báyìí? Tí ó ṣe yàmọ̀yàmá nílẹ̀ ńlẹ̀ ni wọ́n ṣe ń fi owó kan àwọn ìránṣẹ́ Ọlọ́run lálá ló fi ń bẹ̀ mí. Bó ṣe máa bá mi ìyàwó tí mo fẹ́ fẹ́ ni my future partner. I say you should keep short. Your daddy said you don't want to see you again. You are keeping on begging me. O ti ẹ̀ tí wàá bẹ̀ mí lásán o. O tún wàá fowó kọ àwọn èèyàn ńláńlá, àwọn ànábì Ọlọ́run. O tún wàá fi wọ́n bẹ̀ mí. Jọ̀ọ́ ṣe fẹ́ dẹ́ṣẹ̀ sí mi lọ́rùn ni. Mo tún fi Mẹ́kà náà bẹ̀yìn ẹjọ́ tó rẹ̀ náà. Ṣùgbọ́n ẹ̀wù tó bá wọ ọkàn àyà mi máa rí ìfẹ́ Balikisi nínú ọkàn àyà mi. Ẹ mọ̀ pé gbogbo ìwò tó kàn mí ní ìfẹ́ Balikisi ó sì di. So nǹkan tó ń tún àlẹ́ jẹ́ kí n mọ̀ nísìnyí pé tó bá ti fẹ́ Balikisi o ò lè rí obìnrin mi toast ẹ mọ́ àbó lè rí obìnrin mi toast ní pé kó gbà. So Balikisi ni wọ́n kọ mú ẹ látọ̀run. She's a black shining, like you don't get. I mean, most of the time, Sherry, simple she was in Sherry. At me, gbogbo tó yẹ kó wà ní at me. Ìfẹ́ Balikisi ti di gbogbo ẹ̀. Tẹ́ bá ṣe rí báyìí, ẹ wo ká ní pé ẹ̀kọ́, ká ní pé ẹni nǹkan tẹ́lẹ̀ fi check at me. Ẹ máa rí pé gbogbo at me tó yẹ kó. Ibrahim. Ṣé nǹkan ṣe ẹ níjọ́? Ṣé o wà okay ṣá? Okay. Ó dàbí pé ẹ̀mí burúkú tó wà nínú ọmọ Balikisi yẹn. Ó ti wọnú ayé ẹ̀. Ó ti ń hùwàkiwà, ó ti ń sọ̀sọ̀kúsọ ẹnu ẹ pọ̀ bẹ̀rẹ̀ sí máa ṣe pàlàbọ̀nà ni. Don't tell me I was be lying. You're supposed to say I was be lying before o bẹ̀rẹ̀ sí máa comment ọmọ tó ní kó máa fẹ́. Ó tún wá ń fi owó pa àwọn. Tó bá kì í ṣe owó pa àwọn àdúgbò Ọlọ́run fi bẹ́ẹ̀ mi. Ó jẹ́ kí n dìde kí n gbé jìgìjìgì kí n sẹ́rí mú ẹlẹ́yà tó fẹ́ pa mí ni. A ní pé o gbégbègbè wálé gbégbègbè jáde a tún gbà lọ́wọ́ ẹ̀ o ò tún jẹ́ ká rí. Tó yìí bá ti ń di gbogbo ìgbà
wọ́n padà lọ́jọ́ sí kúnjọ́ kan. Ọ̀rọ̀ yìí sì rèé tí a ò bá tètè mójútó kó má lọ di ọ̀rọ̀ ẹ̀gún tó gún ọmọ alágbẹ̀dẹ lẹ́sẹ̀ tí ọmọ alágbẹ̀dẹ ò bá tètè mójútó apárin ò ní ká. I'm tired, Balikis. Guys, I don't understand you. Tí máa sọ pé gbogbo nǹkan tẹ́ ń sọ yìí ó yé mi, irọ́ ni mò ń pa. Kò yé mi now. Balikis, má sọ fún mi pé o understand. O understand kí ni? Balikis, ṣé kí n má parọ́ fún ẹ? Ó ń dójú tì wá nínú campus. Everywhere gan ló ti ń dójú tì wá, ó embarrass wá. A lè máa lọ sìn. Kò ní ẹwẹ́ wo omi rèé. Òun ní iwájú, òun ní lẹ́yìn. Balikis, ó ń fi wá pa gan. Omilade tó jọmọ yóò sùn gan kò kí n ṣe báyìí kí ló ṣẹlẹ̀. Okay. Ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín. Nǹkan tí mo dẹ̀ fẹ́ sọ yìí ó tọrọ ni. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ gbọ́. Mo fi Al-Quran mo fi búra. Gbogbo nǹkan yìí mi ò understand. Tí mo bá sọ pé ó yé mi, irọ́ ni mò ń pa. Boy, ní fẹ́ gbà mí gbọ́. I don't understand. I'm even tired of it. Wait, Balikis, wait. Balikis, what are you trying to say? Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, tó ṣe ń romi tó ń rí gbogbo ẹ̀ kò yé. Yes. You don't understand. Yes. I won't take this from you. If you said you don't understand, me too, I don't understand you. I won't ever understand you, okay? See, babe. Please, meet me at home. Am I the only one? Ṣé mi nìkan ni? Tí mo bá ń bọ̀ lókè, wọ́n máa sá. Tí mo bá ń bọ̀ nísàlẹ̀, wọ́n máa sá. Ibrahim, my boyfriend, tó jẹ́ boyfriend mi, àwọn parent ẹ̀, wọ́n láwọn ò fẹ́ mi. All because of this thing. I don't understand. Kò yé mi. What should I do? Ta ni mo fẹ́ sọ̀rọ̀ mi fún báyìí? Ọlọ́run ọba. Ìdínà tí wọ́n tẹ̀lé mistake ní ẹ̀. Wọ́n ló bá fi mí mọ̀nà. Ọlọ́run dákun jọ̀ọ́ fi mí mọ̀nà. Bàbá wa ló ní ìṣẹ̀ṣe ọ̀tún ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyàáyù ẹ máa gbọ́dọ̀ parẹ́. Ẹ máa gbọ́dọ̀ parẹ́ o. Understand nǹkan tó ń ṣe mí. Ọlọ́run ó ti sú mi. Gbogbo nǹkan ti sú mi. Ara lẹ́nìkan ló máa mọ̀ lámọ̀dí. Nǹkan mi làwọn ará ta máa pè é. Mọ́mí ojú ti ń tì mí. Ojú ń tì mí, mi ò fẹ́ lè jáde mọ́. Kí ló dé, ṣé mi nìkan ni? Mọ́mí ó ti sú mi. I'm tired. My baby, mi ò like nǹkan tó sọ yẹn. A ní kó wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀. Èèyàn kì í sọ pé ó sú yàn. Èèyàn mọ́ kún fàdúrà ni. Máa gbọ́, ó ti sú mi ṣe ìjọ torí ìtọ́ náà. Má sọ fún mi kó sú ẹ. Sórí nílé ayé yìí, àdúrà ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà méjì ẹ̀dá tí wọ́n gbàdúrà tó sì máa ń ṣe o. Àdúrà èyí tí wọ́n gbà fún yàn àti èyí tí èèyàn gangan fún ara èèyàn bá gbà fún ara èèyàn. Sórí èyí tí èèyàn bá gbà fún ara èèyàn gangan tí wọ́n bá fi pé kí owó ọgbọ́n nǹkan báyìí ni mo fẹ́. Nǹkan báyìí ni mi fẹ́ tí èèyàn fẹ́ nu èèyàn kọ nǹkan tí yóò bá fẹ́ fún rẹ̀ èèyàn gangan. Àdúrà yẹn mọ́ ń gbà gan o. Kò yẹ kí èèyàn mọ ojú de àdúrà tán bá ẹ̀sẹ̀ ń gbà fún un. Yọkọ mi, jọ tó di tọ́lọ̀. Mọ́ sí mi ìyànjú mi. Mo fẹ́ kó túmọ̀ gbàdúrà kó máa kírun déédéé. Kó máa bẹ Ọlọ́run. Gbogbo nǹkan tí ò bá dánú ìgbésí ayé mọ́ fi bú. Ṣé o pé jojúmọ́ ni dádì ẹ̀ máa ń sọ fún pé kó máa gbàdúrà kó máa kírun. Jọ tó di tọ́lọ̀ kan mi. Jọ sósì bóyá wà lọ sùn. Bọ́sì èmi dúró de dádì nígbà dádì ẹ̀ bá wọlé. Ojú ọ̀nà yìí o ẹ máa gbọ́dọ̀ parẹ́ o. Kí ni tó bá mi kàn fún mi láti jọ yìí? Ó jẹ mí ní owó, ó wáyé lọ́wọ́ mi. Ó sọ fún mi pé wọ́n wí kó ti lọ bí 3 months báyìí. Bá mi mú owó mi ni màá gbowó mi sí máa wà wá máa fún pé dádì ò sí ní mọ́mí ò sí ní ṣáwọn ni mo yá lówó ni.
Abo fi wọ́n sọ ní ìdúró fún mi, máa gba owó mi lónìí, kò sí kẹta ni mo lè bá mi sọ, máa gba owó mi lónìí kí tó kú omi báyìí. Aisha, má bínú, mo máa bẹ̀ ẹ́ náà ni, èmi ni mo yáwó lọ́wọ́ ẹ̀, so tó bá bínú jù báyìí lọ, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ, má bínú torí Ọlọ́run fọlọ́run bá bẹ̀rẹ̀. Ṣòro tó wulẹ̀ fún mi yẹn náà, owó yẹn kò ṣe pé a fi ṣe nǹkan kan tó special, a fi jẹun ni. Ẹ fowó mi jẹun. Imagine, ẹ gbà mí, ẹ fowó mi jẹ, ìmẹ̀dẹ̀rẹ̀ mo gbẹ tán bẹ́ẹ̀, mi ì rówó jẹun, àbí ó tẹ̀ wá yáwó fi jẹun ní kó bẹ́ẹ̀ pẹ́, ṣèbí tí ìdílé kílé tẹ̀ta kẹ́ fi jẹun, dẹ́kẹ́lẹ́ kẹta kẹ́ fi jẹun, tí wọ́n ṣe tóbi wo èmi. Kò sí kan tó lè bá mi sọ, òní máa gba owó mi, kò tẹ́sẹ̀ tó lè bá mi sọ ẹ́ nísìn, máa gbowó mi lónìí olónìí yìí. Àìjọ ẹ ni pé tí ẹ̀ bá gbowó lọ́wọ́ gbèsè lè máa rí gbà, máa gbowó tèmi tí ó sọ ẹ̀ tó lè bá mi sọ lẹ́nu. Aisha, mo ń promise anytime tá a wà yìí pé next week máa fún ẹ lówó ẹ. Èmi ni mo jẹ́ lówó, tó bá bínú báyìí tó tún jù báyìí lọ, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Tó bá ti di next week, owó ẹ̀ máa pẹ́. Next week ti báwo? Next week nǹkan tí mo fẹ́ gbà ni pé ọjọ́ bà, mi ò fẹ́ ní síbí láìpẹ́ next week, mi ò tiẹ̀ fara mọ́ mọ́ sọjọ́ tí màá dẹ́ dìbí báyìí tí màá gbọ́ òwe tí màá dìde tí màá pàtẹ́ mi. Aisha, o ní láti wá sí ìbàdàn, mo promise ẹ next week máa wá next week sí wàhálà. Ṣé wà ní ìjẹun? Kí n jẹun kó ẹran sí àbí ọ̀dọ́ sí ẹ máa ń fowó jẹun ni kẹ́ ẹ fẹ́ràn sí kẹ́ nínú ẹ̀ náà mo ti jẹ. Next week máa pé tán ọlọ́wọ́ sí. Jẹ́ ìsìn. Má sí i. Jẹ́ kí n sìn Ọlọ́run tó sọ mi kó sọ mi. Má bìí ní ìṣó. Wọ́n fún wa ní envelope ní prayer wa. Wọ́n láwọn fẹ́ ṣe lálá tí lù country. Wọ́n ṣe fún mi tèmi wọ́n fún mi, wọ́n ní kí n fẹ́ yín náà tí ní. But bíìlì ló ní mo lè fi sí èmi rò pé bóyá ká fi just 50,000 sí fún wọn. Ajia, you won't kill me. Just 50,000. Pẹ̀lú ogun nǹkan tó ń ṣẹlẹ̀ tó sojú yín, ṣé mo gbórí èèyàn sínú ilé ni? Alájà bẹ́ẹ̀ ṣe ń ronú yìí, mi ò fi bẹ́ẹ̀ láìkẹ́ o. But máa try o. Màá wá 5,000. Alájì kí ló dé? Só ti wá burú fún wa débẹ̀ ni. Ó dàgbàrá. Ó dàgbàrá o. Omi lọ́jọ́ gbogbo. Omi o. Omi lọ́jọ́ gbogbo. Bá a fẹ́ dáná. Omi lọ́jọ́ gbogbo. Bá a fẹ́ wẹ̀ o. Omi lọ́jọ́ gbogbo. Bá a fẹ́ fọṣọ. Omi lọ́jọ́ gbogbo. Omi. Omi lọ́jọ́ gbogbo. Omi lọ́jọ́ gbogbo. Omi lọ́jọ́ gbogbo. Omi lọ́jọ́ gbogbo. Bá a fẹ́ dáná. Omi lọ́jọ́ gbogbo. Bá a fẹ́ wẹ̀ o. Lọ́jọ́ gbogbo. Omi lọ́jọ́ gbogbo. Lọ́jọ́ gbogbo. Omi tó kẹ́, má pẹ́ tó tún fi wá yọjú sí wa o. Tọ́jú káàárọ̀ orí ó mọ̀ sọ wá. Ìní pẹ́ wá, èmi náà ò ní pẹ́ wá yọjú sílẹ̀, ìní fojú yín sọ́nà. Ó bá rí bákan náà. Ó tí ì lọ ga ọ̀rẹ́ tí ń sọ wá. Ó dìgbà o. Omi lọ́jọ́ gbogbo. Omi lọ́jọ́ gbogbo. Omi lọ́jọ́ gbogbo. Omi lọ́jọ́ gbogbo. Ẹ kú rìn. Ẹ bá kí wọn kán káàbọ̀. Ṣé o fẹ́ pa mí ni? Balẹ̀kísì, olùmọ̀ ni kò bá. Ó ṣe lè pàdé, àmì ẹni kò bá fún hypertension. Daddy, I did not do it. My daughter did something. Ti ṣe kò ṣe mọ̀ ṣe. Sit down.
Sáré nítorí ọ̀nà wọn pé méjì ọmọ. Let's do anything. Let's do anything. Àti kí sùjọ́ torí tọ́lọ́. Má pa mí. Ìwọ ni kó má parẹ́. Má parẹ́. Ìwọ ni kó má parẹ́. Akeem! Ọ̀gáre, ọ̀pọ̀tọ̀ sí ńlá, ní mo pè yín. Ẹni tó jẹ́ ìpè yín fún pàdé ni pé tẹ́ ẹ bá wo àwùjọ wa, ẹ ìfọ́ àmẹ́kálẹ̀ yìí, wọ́n ti yàtọ̀. Ẹ mọ̀ wá pé eléyìí bí eyín ejò. Bẹ́ẹ̀ àwọn àmẹ́kálẹ̀ nǹkan ti yàtọ̀, ìmúra èmi ọ̀gá yín náà ti yàtọ̀. Pẹ̀lẹ́ okunlé. Oto. Nítorí wá dé ìpè yín ni wípé ìmúra yín yìí ẹ gbọ́dọ̀ yí padà. Ẹ mú ẹ wá aṣọ gidi wá láti ilé. Kẹ́ ẹ wá láṣọ gidi náà tẹ́ mọ̀ fi pààrọ̀ nínú ọgbà yìí. Ó ibi ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ti wà. Bí n bá rán yín lọ́dọ̀ ọmọ tí mò ń fẹ́ lẹ́yìn ìyàwó yìí, ó lè wò sí ọ. Tó wọ̀ ṣíṣe ìrànjú mọ́ bí akólóńgbò. Tó rí mi rí ni. Àní o máa mú wò lò sí kúrò lá. Rákìmù, ìdàtí ń dé látọ̀dún gbọ́ràn. Ẹ síbílà! Mo ní ẹ síbílà yìí méjèèjì. Ẹyin méjèèjì. Síbílà! Sàbúrì. Ẹ̀ńtọ́lọ̀ ò sí ń dàda tó sọra rẹ̀ di adé òjijì. Òpònú aláìní ròdù. Sàbúrì àtàkì. Mo ní ẹ síbílà ni. Ọyẹ kò sí. Iyì ló bá fojú bẹ̀ jọ. Mo ní o tún fìlà sí. Sórí ìwọ́dà sí fìlà. Ní aláìlẹ́kọ̀ọ́ ọmọ. Orí eléyìí bó ṣe gbọ̀nàgbọ̀nà bí okun lóró. Orí olórí ibú ọmọ. Kí ló kí ìwé lè yí? Orí òkú kọ́ ni ìrìn. Sórí òkú gbẹ kọ́rẹ́. Ọwọ́ ẹ̀gbọ́n mi. Sọ́wọ́ ẹ̀gbọ́n tó sọ àkíyèsí. Orí òkú. Wọ́n gbọ́ orí òkú lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀. Ẹ̀gbọ́n jí. Àbúrò ń lò. Ẹ bọ́ mọ̀ sọ bá mọ́. Olórí ibú pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀. Ẹ̀gbọ́n ló jí bẹ́ẹ̀tì. Àbúrò lo bẹ́ẹ̀tì. Àwọn méjèèjì wọ́n sọ orí bí. Àkójá ó lè ní. Wèrè tó lórí wọn. Ìyá sàn gan. A ní ẹ mọ́ mú orí ibú kúrò lára. Ayé ti àgbà sì jù bá ń lọ. Ayé ìgbà kan ti lọ, a ti wà láyé tẹkinọ́lọ́jì tàbí ṣiṣẹ́. Ọmọ ní sọ́kún òkú olúwa rẹ̀ mọ́. Mẹkáníìkì ṣe wèrè àti àdúrásì. Tó látò ní ìlọ, wọ́n ti ń bọ̀ láti dé yìí. Ẹ máa wá aṣọ gidi wá. Aṣọ gidi náà tẹ́ mọ̀ nípa àwọn ọmọ tí ó lọ́ta. Yes or no? Ọjọ́ dákun jẹ́ rí ọ. Òjò àní mo ní kí bọ́ búrẹ́dì wa kò fún lónú lẹ́nu. Àbúrò mi ò sì dáná jẹ́ tó wá dá tẹ́bù oúnjẹ káwọn kò sanwó lọ́wọ́ rẹ̀. Ó náà nù búrẹ́dì látàárọ̀. Àwọn ọmọbìnrin àdúgbò ló ń ṣẹ́jú sí mi. Torí tiẹ̀ náà ni ìṣègbà fún wọn. Àní ọmọbìnrin ó sọ̀rọ̀ pé kò sówó lọ́wọ́ rẹ̀. Ṣé wọ́n á mọ sán pàfù jẹ ní? Sán gbàdá ní torí ọ̀jọ̀. Òjò gbàdọ̀ wẹ̀ kò sí jẹ́. Òjò wèrè o. Ọ̀tá ní kò gba búrẹ́dì náà o. Òjò wèrè o. Gba búrẹ́dì náà o. Ọjọ́ ẹkú kalẹ̀. Òjò wèrè o. Ó níjọ nù. Ọmọ ọlọ́tẹ̀ rí ìnáwó. Òjò wèrè o. Akíìmù, dákun nǹkan tí mo wí àǹkan nípa ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ò náà rí nǹkan tí mo wí. Ẹ̀ tó kó jọba o. Ọmọ ẹ̀ ń jẹ́ kágídí o. Nǹkan kú ní ìjẹ ọ̀gá. Ọlọ́run kọ́ ló ṣe kò. Èṣù ló ṣe lè kó. Èṣù ni o. Pàtó pé tẹ́ bá lọ ẹ lọ máa ṣe lórí náà. Tẹ́ bá padà délé lẹ́mọ̀ lórí ibú. Ẹ lè ti lọ ọ̀gá. Kẹ́rù dàkan ìyàwó
mo ṣe wo fún ààrẹ ọmọ kẹsàn-án ní ọmọ náà. Wọ́n jẹ́ jẹ́. ibi tó lè dé. Ọkùnrin ẹ̀sìn ló ṣe fà. Ẹ̀yin aláìsàbìsí ayé. Wẹ́ẹ̀dì mẹ́mọ́ ni. Ó yá, wẹ́ẹ̀dì ilé ńlá kíákíá. Àbúrò ààyè. Wẹ́ẹ̀dì lọ. Akíìmù, ẹ jáde yá fún mi. Àlọ́ yà blood. Lóògùn tí ń palẹ̀ ogun náà. Òrìṣà máa ń jò ó tẹ̀ nù mí bó ṣe. Àmọ́ ń palẹ̀ òrìṣà máa ń jò ó tẹ̀. Ẹsẹ̀ wò ìmọ̀mọ́. Onílà ó sọ orílẹ̀ wà. Onílà ó sọ orílẹ̀ wà. Ẹ gbà lọ́kọ̀ wèrè. Ẹ̀yin ọmọ mi, ẹ̀mí mo tó ènìyàn. Àwọn ìyẹn kọ́ bẹ̀ tẹ̀ wọ́n yẹ mo tó bí. Bí irú bẹ́ẹ̀ bá kí irú wa ìdí ti ẹ̀ fún làjẹ́. Ẹ káre, ẹ ṣe é kúta kọ́. Ẹ fi lè lọ. Wẹ́ẹ́dì òjò. Ẹ wò ó, ẹ tún wo, ẹ má wò ó mọ́, ẹ ò fi tọ́ mí. Ọ̀dọ́ bí ẹ lọ ní ẹ lọ. Ẹ bá yín fẹ́ sí i. Ọ̀gá mi kò dé sílẹ̀ ní pààlà. Ọmọ bàbá tó nílẹ̀ kò dé sílẹ̀ pààlà. Ó ti lọ sílẹ̀. Àwọn mi rí wípé ẹ wà nínú àjàgà ogun kan tó ń bá yín fira lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn mi rí arábìnrin kan tó dá ìṣẹ̀wọ̀n lé yín láti pàṣẹ ẹ̀jẹ̀ yín. Tí ẹ rí arábìnrin tí mo ń sọ yìí, òun ló kọ́ sí gbogbo pírọ́blẹ̀mù tó ń ṣẹlẹ̀ sí yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Àmọ́ dúró jọ má bínú. So ọmọ mi tó gbé ọmọ yẹn wọlé ló jẹ́ kí problem máa wà. Báwo ni ó ti yé mi? Báwo ni ó ṣe ọlá nífẹ̀ẹ́? mo dẹ̀ fẹ́ sọ dádì. Ó wà ìpọ́tà. Ibrahim! Bọ́sibí. Dámilò. Ṣé bí ọkùnrin? Just come please. I'm good. Problem ti wà o. Bàbá, o ti fẹ́ dá ọ̀ràn sínú ilé yìí. You see, o ti gbé ọ̀ràn, o ti gbé wá nílé. O fẹ́ destroy family yìí. Mi ò ní take care easy pẹ̀lú ẹ. Mi ò ní take care lightly pẹ̀lú ẹ, ìwọ bọ̀ yìí. You see, ọmọ tó gbé wá, ọmọ Yemọja àbí ẹja dẹ̀ ní tó gbé wá yẹn. Ṣé o believe pé o ló cause gbogbo problem ta nínú family? Wàhálà tó lọ gbé wá ló cause gbogbo problem yìí. From the source ni mo ti gbọ́, o fẹ́ bà family jẹ́ ìwọ mọ̀. O fẹ́ bà family jẹ́. O fẹ́ sọ family di ẹjọ́ anilẹ̀. Ìwọ bọ̀ yìí. No. Má jẹ́ wojú ẹ̀. Ibi tàdé má ṣàjẹ́ o. Má tẹ̀ ṣàìdó. O fẹ́ bà family jẹ́. O lọ gbé ọmọ Yemọja ọmọ ẹlẹ́gbẹ́ o lọ gbé wọnú lé. O fẹ́ bà family jẹ́. Hey, now listen and listen. Mi ò fẹ́ rí ìwà àtọmọ yẹn pọ̀ mọ́. Effort. Mi ò fẹ́ rí ìwà àti ọmọ yẹn. Ṣé kí ni pọ̀mọ́ ire ládàradà ló ń ṣe. Ṣé tí mo bá yẹn kọ́ lè jẹ́ ipe kó mú ọmọ wá nítorí pé ó ti dàgbà ó ti mature? Ṣé mo ní kó lọ gbé àjà tó máa destroy family mo ní kó lọ gbé wá ní? Àbí kí ló mì ìdọ̀tí àpàṣà ládàradà òṣì kí lọ fọ́ mẹ́.
kí ni nǹkan tá fẹ́ ṣe báyìí? Ojú ọ̀nà yìí o ẹ máa gbọ́dọ̀ parẹ́ o. Ojú ọ̀nà yìí o kò gbọ́dọ̀ parun. Ojú ọ̀nà yìí o ẹ máa gbọ́dọ̀ parẹ́ o. Ó ní nǹkan tí ó ń bá fún mi ẹgbẹ́. Our relationship. Well, not too much. Family. No. What is it now? Don't be sorry now. Is there any problem? No problem. When you can feel, see, ìbáṣepọ̀ tó wà láàrin wa. And, you know, I don't. So go for it. We understand present situation. She understand and can we see Amora sissing, you know, he had so low and bit. So you really understand it. You go for it. The present situation to move so OJ me. So and what do you think? Oh, make me clear. I don't understand you. See, I'm a parent. Yeah, when you can't feel some relationship. Then, so you know, so. Excuse me. What are you telling me? You must take me there. Where should I start from? I don't understand. What is it? No. She. You can't even share the back of you. But say the look at now. Move as you are. Oh no. And besides, I want to go by you. Oh really? Am I the cause of your family problem? Why please? Okay. Sit down. Sit down. Balikis, I think of something now. I was thinking maybe we should give ourselves time. That would be the best option. I have to go. Sorry. I'm sorry. You are my happiness, olólùfẹ́ mi, àmọ̀kẹ́, ìfẹ́ ọkàn mi, ẹni tí mo fẹ́.
Ibrahim. Problem. Ah! Àti ìwà àparò jẹ́ kí yẹn gógó. Àgbèsè sẹ́kọ̀ọ́. Ọ̀yà ò jẹ́ kí ìṣẹ̀gùn ó dàgbà. Àgbẹ̀kọ̀. Àgbẹ̀ ò dákú ságàn mọ́. Àwọn òkúta náà wọ̀ gbọ́dọ̀ rí níbi pẹ̀lú ìbàlókì sí mọ́. I still love her. Àmọ́ mo ti ṣèlérí fún Bàlíkì. Bàlíkì is real late. Okay. Bàlíkì is very well. It's well. I see you now. I understand. I shall be keen. Do you actually know? Ever since the day I've set my motive way up, Moye you are Jaya. The Basi Jaya, I'm more walking shy. I'm very sure that I am magic. So. So this is for me to take something. We should learn to play for Joba Church. Tigba Saint James. Ilé dùgbà rẹ̀ tí wọ́n á dá èmi àti padà sínú ayé yìí. Mo ṣèlérí wípé our parents to look at the case here. You have to look for another babe. Our parents, only 1 or 2 reasons. Look at this. Tucci, you know it's not possible. I love Bàlíkì. I love Bàlíkì. Why are you doing this things here? Money for Bàlíkì! Bobo, má ṣe rẹ̀ léṣe. Bobo, jẹ́ ká lọ sí fàájì. Yes, àbí ṣé o fẹ́ fi òun parẹ́ sí báyìí? Moye.
Tomorrow, my way. If there's me, tomorrow's on my way. If wrong, olólùfẹ́ ìfúrọ́ lálákọ̀ọ́kú ẹ̀wà ẹ̀mí rẹ̀. Tomorrow, my way. And besides, that cannot down this. Má bínú, ẹjọ́ wa lè ní àwọn náà tètè fi mí sílẹ̀, má bínú. So, for that, something, Friday. Oh, really? Yeah. What's the day with Friday? I'm not going to Zumat. Okay, yes. Yes. Ready? Whoa! Okay, and then I eternity. Really? Oh, I love you, boy. Ibrahim, wọ́n ti máa ń gbé nǹkan sára ni. Wọ́n náà wò ó pàṣẹ fún bọ́ọ̀lù kan jẹ́ kó lọ bàbá tí mi náà jọ láìka. I'm sorry as well. Ṣẹ́jẹ́ mi lọ. Sẹ́ni tí ó máa ṣẹlẹ̀ sí ó wọ́n ní sọ̀rọ̀. Bẹ́ẹ̀ sometimes àwọn parents gbọ́dọ̀ máa gbọ́dọ̀ sí wọn lẹ́nu. You just have to allow their permissions to speak. She gets so. Well, thank God. I'm sorry. So now, see everything's right. Bye. Sure. Yes. Purchase your tracks today. If
Alatokun igba sorrow, my love. I love you with everything, my baby. I choose you as my partner, ololufe mi. You are my happiness, olólùfẹ́ mi, àmọ̀kẹ́, ìfẹ́ ọkàn mi, ẹni tí mo fẹ́. You are the only one, àyànmọ́ mi látọ̀run mi. Nígbà òjò, nígbà ẹ̀rùn, nígbà ọ̀dá, ìwọ ni mo fẹ́ máa rí. Kéṣù má ṣe yà wá, ìfẹ́ mi. Ìfẹ́ mi. Ayọ̀ mi. Ìdùnnú mi. Ẹni bí ọkàn mi. Èjìká mi. Àwòrán mi. My happiness. My joy. Má fi mí sílẹ̀ nígbà kankan. Má fi mí sílẹ̀ nígbà gbogbo. Mo fẹ́ ẹ púpọ̀ nígbà gbogbo. Mo fẹ́ ọ tọkàn nígbà gbogbo. I love you. My baby. Like I'm very sorry for everything, you know, totally. Are you sure? Yeah. Tó bá jẹ́ pé mi náà dé fún. Okay, it's fine. Like seriously, I miss you. I miss you. And now, okay, at this point, you feel okay. How do you think you can plan like Larry or Kosanya? What's the good affect you? And then it's very what I'm asking. Your wish is my command. What are you telling me? What's it today? Oh, your wish is my command. Kini. No. So that means that they advise me as my own. That's not what I mean. You would never. Okay. So. So yeah, now you do this because it's all that everything I've said. Yes. Really? Ládùúrú. Nínú ìgbà wọn sì gbà wo. What is it? Ó ti yọ. Abeg. Ó ti yọ. Stop now. Mind you don't miss it. So we should run down soon on there. But let me ask you a question. Don't you trust me? Boyfriend báwo mi ò ní boyfriend. Ìwé. Fún odidi ìgbà tá a fi lọ fún sọ́mà yẹn, ó ṣe kí ni? Mi ò ní any boyfriend. Yes, now you know I can never Anyways, mo mọ̀ ní pé kò jẹ́ ká bọ́ ta síbí báyìí torí pé tá a bá ń sọ ọ̀rọ̀ lójú ìyá Ibrahim ó lè má understand mi ṣó ń gbọ́ mi. iṣẹ́ ara tí mo ṣe mọ́júmọ́ yìí àwọn mi rí ọmọbìnrin kan tó dáṣẹ́ wọnú ilé yín tẹ̀sí fọwọ́ ara yín lé jáde ọmọbìnrin yìí ajé ni o kájé wọlé ni tó bá wà nínú ilé yín ó já sí pé ọlá yín lè kànú ni ṣùgbọ́n ẹ ti fọwọ́ ara yín lé jáde. Àfà mo lè rántí ọmọ Balikis kan tó wọlé wa tí mo lé jáde ọmọ yín ló dẹ̀ mú wá Ibrahim ìgbà tá a dẹ̀ ń ṣe introduction láàrin ara wa lọ́wọ́ bá ṣàṣe bí ẹlẹ́mìí kan tí ò kúrékùré kan ó kàn ṣubú sílẹ̀ a bá ń fomi wọn létà ó padà dìde àwọn find out bódà pẹlẹgbẹ ni mo dẹ̀ sọ fún Ibrahim pé mi ò gbọ́dọ̀ ọ̀rọ̀ ọmọ yẹn pẹ̀lú ẹ̀ mọ́ mo dẹ̀ lé jáde ọmọ yẹn nìkan ni. àwọn ọmọ yẹn tí wọn bá lé wọn jáde ohun tó tún wà nílé yóò máa dínkù.
ọ̀rọ̀ ẹ̀sìn kan sì ti lè léyìí kálukú ló ní àgbéwáyé tiẹ̀ látọ̀run. ọ̀dà ẹ ṣe ìjọsàkọ̀ọ́lá ẹ ṣe máa mọ bíbá yín ṣe máa bẹ̀rẹ̀ ọ̀dà ẹ ṣe. Ibrahim wáṣọrẹ adídúnú ló jẹ́nu léyìí o òye dáa ṣùgbọ́n wàá rí pé àtìgbà tó ti gbọ́jú nìyẹn àti màmá ẹ̀kọ́ máa ń ké la máa ń ṣe ẹlẹ́yin jù jọ sórí nǹkan tó wà lẹ́yìn ìwọ ló ní solution lọ́wọ́ ṣó dẹ̀ rí tó bá ti ní solution lọ́wọ́ tá a dẹ̀ ti sọ̀tẹ̀ ó ti tán there is issue tó simple tó jẹ́ pé ọ̀dọ̀ ẹ ló dẹ̀ wá tí mo ti ní ìdí ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ni mo fẹ́ bí ẹ lè lọ́mọ kan ọmọ balikis tó mú wá last time yẹn ọmọ yẹn ń kọ́ná. ọmọ tó ń jówúkọ mi tó ṣubú sílẹ̀ bíbá tí omi kúnlẹ̀ ṣé ò rántí ni omi bá mi ṣe ń ṣe dájú. tó bá jẹ́ the same balikis tí dáàdi mọ̀ tẹ́yìn náà mọ̀ tẹ́mi náà mọ̀ nígbà yẹn lọ́hùn I'm sorry to say ó ti pẹ́ tá a ti ríra. ó yẹ kó jẹ́ kó pẹ́ ẹ̀ sórí ọmọ yẹn ní solution tá à ń wá o èmi àti màmá ẹ̀ àjáde lọ ọmọ as a muslim a lọ sọ́dọ̀ àfa bàtà àfa ṣe prayer wọ́n ní ọmọ kan ti wá sínú ilé wa ẹ̀ tó jẹ́ pé òun ni ajé wà lára ẹ̀ tọ́lá wà lára ẹ̀ tá a gbọ́dọ̀ bring back sínú ilé mo tẹ̀ wá wò pé iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ èmi ìwọ àti mọ́mí ẹ̀ tátún ni wọ́n bá ní ọmọ wa o ó ti mú obìnrin kan wá lérí o tó bá jẹ́ wọ́n fẹ́ra ní o tó bá jẹ́ wọ́n ṣe kínní ní o ọlá wa yìí àmà pọ̀ sí àmà yìí ṣé o ti wá rí bí mo ṣe ṣe wà kákàrọ̀ ọmọ yẹn lé ní kẹ́ẹ̀dẹ̀ ṣe wedding lọ́la lẹ́bẹ̀tẹ̀ bá set so a ní láti mọ bá a ṣe fẹ́ rí ọmọ yẹn báwo la ṣe fẹ́ rí ọmọ yẹn ọkọ mi. ṣe máa pé ìbàdàn jókòó sí last time yẹn ẹ wá sọ pé ẹ pa láṣẹ ni pé tó bá yẹ pé ẹ̀yin lè bí mi all this kind of things lóye sọ pé ẹ fẹ́ rí balikis and I was even telling you mommy that. Ibrahim, can you keep short? We are talking something serious here. Ohun tó wà padà sẹ́yìn ṣáṣọ pé àmọ́ ni àwọn ṣàlàṣà béèrè ọmọ yìí àmọ́ kan tá a gbọ́ náà dáadẹ́jẹ̀ ti ṣàlàyé fún ẹ̀kọ́ tá a gbọ́ please now do something. pẹ̀lú bọ́kọ yìí ṣe sọ lẹ́ẹ̀kan àti nǹkan tí mo tún wá ń sọ fún yín sà. mọ́mí dáàdi ṣẹ́rí balikis tẹ̀ ń sọ yìí kò wá skul mọ́ ó ti wá skul tipẹ́. Yes, mo dẹ̀ ti rí I don't. máa gbọ́ nǹkan tó lè dá ìlọ́po ìdílé ìpadà nìyẹn bíbẹ̀ kọ́ jẹ́ kí n bọ́ọ̀sì brain ẹ̀ ilé báǹkì máa gbà tá a bá rẹ̀ mọ́ yẹn àǹfààní nǹkan tó máa ṣẹlẹ̀ ó máa ju ti tẹ́lẹ̀ ìbànújẹ́ dẹ̀ ni ẹ tó ti rí jẹ tó ti rí mu tẹ́lẹ̀. kó má tún wá rí jẹ mọ́ kó má tún. I'm still saying the same thing. Ibrahim gbẹ̀mí ẹ̀ dákẹ́. ẹ wo bóyá kí báǹkì. bí a ní orí burúkú ẹ̀ sọ ọ̀hún ayé báwo la ṣe tán sí mo bá ẹ sọ̀rọ̀ ó ń sọ mind ó ṣe kinní irú ọmọ wo ni wọ́n ẹ irú ọ̀rọ̀ rádaràdà wo ló ń sọ lẹ́nu fún mi náà irú ọ̀rọ̀ òpònú wo ló ń sọ fún mi náà ó dẹ̀ bọ́ mẹ́ sọ̀rọ̀ ó ti ju ẹ̀ńtà lè bá sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ òun gapá mo sọ fún ẹ pé kó lọ wá solution sí family wa yìí ó dẹ̀ tún gapá wèrè wo ló ń gà má sọ̀rọ̀ mọ́ má sọ̀rọ̀ mọ́ find that girl for me kí ló rí burúkú yàtọ̀ ìjọ ṣe náà find that girl for me má sọ̀rọ̀ mọ́ tó bá dẹ́ ká máa jọ gbé nínú òrùlé ọ̀gbẹ́ni tó bá dẹ́ ká máa jọ gbé nínú òrùlé find that girl for me I need that girl in this house find her for me kí ló sọ fún mi ọ̀rọ̀ wèrè yìí. Ibrahim jọ má balẹ̀ jẹ́ ọkọ yín sọ̀rọ̀. ìwọ ògo ni kò bẹ́lẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bá bẹ́ẹ̀ sọ̀rọ̀. balikis ò sí skul mọ́ o. ṣé o ti máa gbá ẹ ní etí onífẹ́ tí yẹn gbọ́ràn mọ́ àbí wọ́n mú un lélẹ̀ báyìí torí Ọlọ́run ó ti wàá ju èmi tó jẹ́ pé mò ń dájọ́ ojúmọ́ mò ń dájọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ mò ń dájọ́ oṣooṣù Ibrahim I didn't get myself again I'm not myself again àwọn èèyàn ti ń sọ̀rọ̀ sí mi try to do something. Mommy, for you to get yourself again please ẹ lè bọ́kọ yín sọ̀rọ̀. láàrin èmi àti ṣé wọ́n ti ń jọ yẹn ẹ mọ̀ pé ẹ̀yin náà jókòó síbi báyìí wọ́n wá sọ fún yín jọ yẹn pé ẹ bá mi ebi tí mo wà rí pé ẹ bá mi bá ọkọ yín sọ̀rọ̀ bọ́ ẹsẹ̀ gbà pé
sọ ní Ibrahim tí bá lo ẹ̀jẹ̀ tí bá lo ẹ̀jẹ̀ ló jẹ́ sábà padà. ẹ máa gbúdọ̀ parẹ́ o. ìtàkùn tó so gbá òun náà ló ṣàgbé òun ló ṣe légédé ọmọ yín papọ̀. kò yé mi kí n tó lè sọ nǹkan àfi kí n máa rọpò tí bàbá ọmọ náà. àwọn náà ló ní ìwà gbogbo tí mo wá sí bí pátá ọ̀sẹ̀ tó sẹ́yìn wọn. ọ̀rọ̀ yín yé mi o àmọ́ kí n tó lè sọ nǹkan n gbọ́dọ̀ jókòó báyìí nítorí pé kí ni nídìílé àwọn ọkọ yìí wọ́n láwọn òòṣà kan tí wọ́n ṣe tí wọ́n ti pa tì tó tó ti pẹ́ wọ́n ń bọ Ọ̀ṣun nídìílé wọn bẹ́ẹ̀ ni wọ́n sì ń gbé eégún Ọ̀ṣun yìí ló ń dọmọ yín láàmú tó fi di wípé ẹlẹ́ẹ̀rọ mi ẹ̀rẹ́jà eégún ló wá ràn lọ́wọ́. dàkú má bá sọ gbogbo ọmọ ọ̀dọ̀ ta ló ti ń sọ irú yun ó mọ̀ ṣe o bí èbá ṣe pé mo wò kí wọ́n mọ̀ kí bàbá tún dé o ìwọ gan ni mbà kọ́kọ́ yanjú rẹ̀ dànù tó lọ ìbá àwọn oníkìlọ̀ sọ kìlọ̀ sọ fún mi ilé àkọ́kọ́ wọn ti gbẹ́dọ̀ ilé alábàáwọn ni wọ́n ti wẹ̀wù àrán ilé bàbá ẹ̀mí eégún là gbé bẹ́ẹ̀ ọwọ́ ọ̀tún báyìí ni mi kéégún wọlé òsì báyìí ni mi fara ẹ̀ mọ́ra má bá ń sọ orú ẹ̀ mọ́. baálé mi ẹ rọra máa bínú ẹ sì ń bínú jù ẹ̀sìn tí mo sì ń sọ yìí ẹ sì padà fẹ́ràn rẹ̀ bó bá yá o. tani ọmọ bá ń sọ ọmọ sẹ sọ ọmọ mi ni ọ̀sán pẹ́ gàyíngàyíngá nìkan má rèdè bàbá mi àtàrí dìbò mọ̀kẹ́ nìkan má rèdè àgbèrí kí ni ń bẹ lójú di àgbèrí kìkì wọ́ kìkì jẹgbẹ́nẹ. bẹ́yìn obìnrin bá ṣe tán tẹ́ ẹ fẹ́ fún ni ń wẹjẹ lẹ́ mọ́ fẹ̀sìn àjògì lọ ni mọ́ bá ń dánrú ẹ̀ wò mọ́. baálé mi wọn ò lè rọbí sí yín ẹ bẹ́ẹ̀ wá gbà mí ní baálé mi ò sì mọ̀ pé nǹkan rẹ ni mo gbé wá nù lé o. lẹ́sìn tí wọ́n ní márùn-ún láfi mọ́ sí Olódùmarè lójúmọ́ márùn-ún sì ní ìkọ̀ọ̀kan ìṣẹ́jú àyá ni àti sin Olódùmarè tán ṣéyìn ò wá dáa ju ẹ̀sìn yàdá yọ̀bẹ kágúnra ẹni lọ́bẹ kábẹ́rẹ́ ẹni ládàá lórí. àmọ́ kẹ́sì máa wo wọn láàárín ìlú aláwọ̀ ibẹ̀ báyìí láti ti rí sẹ́ẹ̀sì bẹ̀. baálé mi yóò mọ ń tọ́ dáa baálé mi ò mọ ń tọ́ dáa ṣèbóbìnrin ni mí Olódùmarè ń gbọ́ wọn ò bá sọ tí è gbọ́ kí ni mélòó lára baálé mi mo ti mọ bí ń ṣe mú sí lórí. bàbá wa ló ní ìṣẹ̀ṣe. baálé mi ẹ má bínú. bàbá wa ló ní egúngún. bàbá wa ló ní ìṣẹ̀ṣe. Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyàáyù ẹ máa gbúdọ̀. ọ̀ka ń dáná èrè ń fàwo wọ́n ní kákèké ó rè ṣẹ́gi wá ó ní kinní kan ó tà òun lóko. ẹ dákun èmi ló tún tààyàn jàwọn èyí tí mo dákọ lọ ìbálé mi. Àjíkẹ́. baálé mi. kí ni ìtumọ̀ gbogbo àsàmọ̀ tó ń pa yìí. lórí ọ̀rọ̀ tí n ti ń bá yín sọ kó tó dìgbà aṣọdún eégún tẹ̀sí fún mi lésì wípé tá a bá ti ṣọdún eégún èyí tá a ṣe níjẹrin tán ẹ fún mi lésì rẹ̀ náà ni. òun náà ni mò ń sọ baálé mi. bí èbá ṣe pé o tóbi pọ̀ lọ́wọ́ mi nígbà tó mọ̀ pé ojú ọ̀nà tí mo wà ojú ọ̀nà àwọn bàbá mi ni kì í ṣe kí mo lọ rèé sọ àwọn ojú ràn sọ́jẹ̀ o sì sọ báwọn ẹ̀sàgbọ́n ará òde olúkẹ́ yẹn bí n lólú ọmọ oníkí ẹyin gẹ́dẹ́ òkè mogun tí ń wálé mọ́ ọ̀jẹ̀ má bọ̀ jẹ́jẹ́ eégún ilé kan ọ̀gbọ́dọ̀ dúdú bẹ́ẹ̀ nítorí ọ̀gbọ́dọ̀ pupa ọ̀gbẹ̀rì kan ọ̀gbọ́dọ̀ dẹ̀kú borí ilé abilọ́jẹ̀ bí ìbá ṣe pé o tóbi pọ̀ lọ́wọ́ mi torí pé kò sẹ́ranko tó dàbí erin Elédùmarè kan folúlà àjùsọ lórí gbogbo ẹranko ni kò sóbìnrin tó dàbí rẹ lọ́wọ́ mi bí ìbá ṣe bẹ́ẹ̀ kò sẹ́ńjẹ́ ń bá ń sọ wẹ̀. baálé mi ṣé ẹ mọ̀ wípé ọká tí mo ló ń dáná lẹ́ẹ̀kan ẹ̀yin lọ́ká èmi lérè àwọn ọmọ wa là kéèké ẹ dákun tá a bá ní afẹ́ṣẹ̀sìn àjòjì kí ló lè ṣe wá mọ́ ń tá a mọ̀ àti mọ̀ ṣùgbọ́n ètà àti ìmọ̀ ó pọ̀ ju ètà àti mọ̀ lọ èyí ló jẹ́ ń sọ fún yín wípé ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀sìn ìmọ̀lẹ̀ yìí wò etí kún bẹ lára wa àjẹbí ni mo sì nígbàgbọ́ wípé kò sí ní tó lè ṣe wá bẹ́ẹ̀ sì ni kò sí ní tó lè ṣàwọn ọmọ wa bàbá gbẹ̀sìn. Àjíkẹ́ mọ̀tọ̀sẹ̀ lọ́lọ́yọ̀ lóòótọ́ ìwọ nìkan náà ló ní kọ́kọ́rọ́ tó fi dè mí lọ́wọ́ nígbò tí pé kò sí tí ó ṣe wá
ṣe ló bí àkekè àtọ́ká àtẹrè. ọ̀rọ̀ mi ti yé yín baálé mi. Ẹ wò ó ṣé tí ẹ wá mọ tí máa ń dùn mọ́ mi o bí àwọn onímọ̀lé òun bí wọ́n ṣe kíra wọn ní mọ̀ máa ń dùn mọ́ mi o táwa náà bá sì wá ń ṣe tí a bá ní sàlámà lẹ́kùn o. sàlámù lẹ́kùn àbí kí ló pè èyí wọn pè á tó mọ̀ wí. baálé mi ẹ sì ní mọ̀ lẹ́kùn sàlámù. èyí ò ní àlékún sàlámù. díẹ̀díẹ̀ náà ni ó mọ àlà. ẹ bọ́ bá ṣe pé kò sí tí ó ṣe wá pé ń gbọ́ jẹ́ pé bójú ṣe ń là sí náà làwa náà wò pé ká tún ṣe ìwọ̀n n ò ní torí ẹ̀dá wọn bàbá mi lẹ̀ o. ṣé tiẹ̀ wá rí in tó wá sú mi bí ọ̀rọ̀ eégún tá a máa ń gbé ẹ wo ọdún ètò àṣẹ lọ́njẹrin ẹ ń kán lápá ẹ ń ré lẹ́yìn ẹlòmíín sì wà lórí wípé wọ́n ń bá tọ́jú egbò rẹ̀ lọ́wọ́lọ́wọ́ nísì tí í ṣẹlẹ̀ lọ́dọọdún nù. nítorí ìwọ̀n tó wíhun bàbá mi ò pé kẹ́nìkan ó kan lápá àbí ọ̀kan lẹ́yìn sọ̀rọ̀ àwọn àtọ̀rìn wà nífẹ̀ẹ́ máa ń sọ lọ́jẹ̀ lẹ́nu àbí ṣùgbọ́n. síbẹ̀ náà ariwo yín wọ́n máa ń pa káàkiri ìlú. ọ̀dà mo ti gbọ́ fún gbogbo tó wí kalẹ̀ yìí náà èmi náà ronú sí i so ti gbọ́. baálé mi o. ọ̀gá rẹ̀ ọmọ mi mú pọ̀. ìyá wa ẹ ṣe mo dúpẹ́ àmọ́ nǹkan bẹ tí ò yé mi kí ni ìdí tó fi jẹ́ pé tójò bá rọ̀ tọmọ ẹ bá kọjá nínú òjò tójò bá yẹ kán sí la ó máa lọ bí ẹja ńlẹ̀lẹ̀ mo wá ṣàkíyèsí ọgbọ́n tí n bá wọ rúùmù ẹ ìgbà mi bẹtẹ pé tí n bá bá máa ti bá omi lẹ́gbẹ̀ẹ́ máa bá àwọn ẹja kan tán ìmọ̀ fún pàtàkì a máa ń pe àwọn ẹja kan ní lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ tá a máa ń lé káàkiri inú kiri yẹn máa bá ní sọ̀rọ̀ àlejò kí ló fà á. bàbá wa ọ̀nà tó di igbó tẹ́ ẹ ti pati ìyá àbálẹ́kí gangan òun ló sàn. ojú ọ̀nà yìí o ẹ má gbọ́dọ̀ parẹ́ o. ojú ọ̀nà yìí o ẹ má gbọ́dọ̀ parun. bàbá wa ló lè gúngún bàbá wa ló ní ìṣẹ̀ṣe bàbá wa ló lè gúngún bàbá wa ló ní ìṣẹ̀ṣe ọ̀tún ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyàáyù ẹ má gbọ́dọ̀ parẹ́. ẹ má gbọ́dọ̀ parẹ́ o ẹ má gbọ́dọ̀ parẹ́. Ta ló wà ládùúgbò? Mo dára. Mo fẹ́ ké sí báyìí. Ojú ọ̀nà àná, ojú ọ̀nà dìgbò, igbó kú, igbó dí, ọ̀nà parẹ́. Olùgbàlà fún ìránṣẹ́ Olódùmarè. Kò rọ́nà tọ̀. Ìnira ni fún ìránṣẹ́ tí òrìṣẹ́ jẹ́. Òṣèré atọ́nà onílànà tó lànà fún ìránṣẹ́ Olódùmarè. Àìsàn àná ló jẹ́ kí alánà mọ̀ ṣe òní. Iṣẹ́ òní yóò wá júwe bí ọ̀la ó ṣe rí. Ìwọ ni ọ̀rọ̀ ọ̀la àná, àwa ni alánà tí à mú ọ̀rọ̀ òní jọ. Àjọ àná tí àwọn ìran rẹ̀ dá ládàá sí tí wọ́n fogun ẹtì sí ìṣerere wọn títí tí ayé wọn fi tí. Ó ní ìwọ wá dá ládàá là lónìí o. Tó wá sọ ẹ́ dẹni ọlá láwùjọ abómiwáyé. Ìgbà omi, àgbè omi, ìtàkùn tó so táàrò kú sàgbé, omi tó kẹ́tì di elégédé, ó ti so pamọ́ láàrin omi. Èyí ni láti wá dá ẹ lójú wípé a wà pẹ̀lú rẹ nígbà gbogbo, ní ọjọ́kọ́jọ́,
nígbàkúgbà tí a bá ti pè ọ́ dandan ni o gbọ́dọ̀ dá wa lóhùn o. Kí wàá ní ṣíṣe lórí ọ̀rọ̀ yẹn dákúrò lọ́lọ́ ẹ̀sán náà? Àbí yóò ṣù ẹjọ́ kí ni ṣíṣe? Ẹbí Bàlíkìsì bẹ̀rẹ̀ ọmọ mi ni. Jẹ́rí nǹkan tó ṣe Bàlíkìsì ó affect ìdílé wa. Tí ìwà gan ṣẹ̀gọ́ ló wá jáde lọ́wọ́ sọ wípé ibi táwọn lọ, wọ́n ní pé ọmọ tí Ibrahim ló wálé tó jẹ́ Bàlíkìsì ní pé òun ló kó ajé inú ilé wa lọ. Elédùn àmọ́ àgbà torí àtẹnukọ́ tá tẹ̀wá fẹ́ sọ sọ́rọ̀ tó wà ní. Lákọ̀ọ́kọ́ ná, ṣé ọmọ tẹ́ ń wò yìí kì í sọ ọmọ lásán o, ọmọ alágbára ni, kódà ọmọ alájẹ gangan ni. Ṣé ẹ wá rí wá tó wá sílé yín ọkà jẹ́ ilé yín lọ o? Òótọ́ èyí náà lájẹ etí láti lẹ̀ tẹ́lẹ̀, àmọ́ tún wá dé oṣù kájẹ́ ràn yín. Àmọ́ bẹ́ẹ̀ ṣe wá lè lọ́hùn lọ́fà ajẹ́ fi sá fún yín fẹ́rẹ́fẹ́. Ọ̀dà lọ́rọ̀ bá wa rí báyìí. Kí wàá ní kókó nǹkan gan tá a fẹ́ sí sí ìkú tó wà lẹ́yìn? Àbí àti ajé ti bẹ́ẹ̀ àti tìbí gbogbo ẹ̀ sáà ó sàṣì rọ̀ṣọ̀ mu padà. Fẹ́rí ń tàṣì òde o, nǹkan kan ṣoṣo ló ń tàṣì. Kí sì ni pé a sì ọmọ ìrodò. Odò. Ẹjọ́ òyà wa ní dààmú. Ojú kẹpa ojú kẹrì lẹ́wọ̀ ò ní wájú kò ní lẹ́yìn o. A wà lọ fún odò. Àbí? Rárá ẹ má sì mí gbọ́ o. Tí mò ń sọ ni wípé a mú lọ sódò láti lọ ṣètùtù ìtùlójú fáwọn ẹgbẹ́ rẹ̀. Olómi tútù o. Adégbòdèwé òrèlè o. Òrèlè o. Òrèlè ọ̀sùn. Olómi tútù ìwọ̀là èsì o. Àbàtà ni wọ́n fi tútù tí o rò dá ilẹ̀ tí wọ́n fi tútù o. Àbàtà ni wọ́n fi tútù tí o fi bọ́mọ lójú. Ìyá mi ò nílé owó, ẹ̀wù jẹ́ ọlọ́nà ọ̀la ra. Abimọ́mọ́ ìyá náà lóòrù mọ́ká àgbo abiyamọ ní ọjọ́ gbogbo. Ìyá tó torí ìlẹ̀kẹ̀ tó bá wọn mú ọrùn gógùn alẹ́ ayé o. Ó torí idẹ ó ní ọwọ́ gbọ̀ngbọ̀rọ̀. Ìyá ò ní ṣe báyìí nìyá ọ̀la. Adégbòdèwé ni yèyé mi ń jẹ́. Àpọ̀jọjọ bí èrùpẹ̀ ẹlẹ́yẹlé ọwọ́ olóde ẹ̀gá àbẹ̀já yàrá o. Ẹ̀yin ewé mi o. Àṣẹ. 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 Ojú ọ̀nà yóò sì ní ìdínú gbọ́. Àǹtí mi, ẹ ṣeun mo dúpẹ́. Ẹ ṣé tẹ́ bá ń kó àwọn èwe mi wá. Ìdùnnú àti ayọ̀ tí gbogbo yín fi jáde nínú ilé yín ní kọ̀ọ̀kan ó náà lẹ́ padà wọlé láyọ̀ àti àlàáfíà o. Àṣẹ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan táyè bá wà báyìí a máa ń kóra wa jọ a máa ń bára wa sọ̀rọ̀. Àmọ́ ọ̀rọ̀ tó wá wà lálẹ́ yìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ̀sìn ó yàtọ̀ sí àṣà àti ìṣe. Bí a ti bí ẹ̀sìn mùsùlùmí tí a mọ̀ sí ẹ̀sìn àti ẹ̀sìn kìrìsìtẹ́nì tá a mọ̀ sí ẹ̀sìn onígbàgbọ́ àti ẹ̀sìn àwa báyìí ẹ̀sìn àwa oníṣẹ̀ṣe. Ẹ̀sìn mi lọ. Àti wọ́n tí bàbá rí lóògùn tó lè sọ gbogbo kíkiri àtàwọn tó fẹ́ bẹ́rẹ̀ sí àtàwọn tájọ́ lẹ́sìn. Ó fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Elédùmarè kan ṣoṣo báyìí ló ní gbogbo wa jọ ń ké pè. Ọ̀kan ṣoṣo báyìí kò ní lé ẹnìkan yà sí ẹnìkan yà sí ọ̀kan ṣoṣo báyìí ló ní gbogbo wa jọ ń ké pè. Báràkà àtàbúrò rẹ̀ ẹ mọ̀ nsọ lé èmi náà wá yọjú sí ìyá wa. Ẹgbẹ́ ti bí ẹni tó gbòòrò kalẹ̀
tó bẹ̀rù ta kó já bóyá onígbóná ni àbí omi tútù lábẹ́ ànábì wa fún mi sọ́dọ̀ tí gbogbo àwọn mùsùlùmí wò ní àwòkọ́ṣe tí a sì mú lọ́kàn pé òun yóò mú wa dé ọ̀dọ̀ ilé ìgbìmọ̀ àríkà lábẹ́ àti ànábì Ìsá alayhisalatu wassalam tí a mọ̀ ní Jésù. Òun náà ni gbogbo àwọn kìrìsìtẹ́nì a ní ìgbàgbọ́ wá sí ìgbòsíṣẹ́ pé òun yóò mú wa dé ọ̀dọ̀ ilé ìgbìmọ̀ àríkà. Bẹ́ẹ̀ náà ni àwa ẹlẹ́sìn àbáláyé ọmọ mi làbá bá ọ̀dọ̀ rẹ̀. Òun náà ni àwa náà ń tọ́ ìkàsẹ̀ rẹ̀ ó sì jẹ́ pé òun náà fi ń mú àkókò Elédùmarè. Ilé ti wá rí i pé Elédùmarè kan ṣoṣo ní gbogbo wa jọ ń pè ojú ọ̀nà kan náà báyìí ni a sì lọ púpọ̀ ojú ọ̀nà kan náà lábẹ́ àbíkọ́ ta ni gbogbo wa ń ké pé ká má ṣe gbàgbé ìpìlẹ̀ bàbá wa. Ẹ ṣoríire o ẹ ní tójúlẹ̀ wọlé o. Ká má ṣe dàpọ̀ ẹ ti wá gbàgbà lójú wọn lórí ọ̀nà sílẹ̀ ní gbogbo wa jọ àbí ojú ọ̀nà òun là ń lọ. Ojú ọ̀nà yìí o ègbùdọ̀ parẹ́ o. Ojú ọ̀nà yìí o ègbùdọ̀ parẹ́. Ojú ọ̀nà yìí o ẹ máa gbùdọ̀ parẹ́ o. Ojú ọ̀nà yìí o ẹ máa gbùdọ̀ parun. Ṣé báṣà wa ni o ìṣẹ̀ṣe wa ni. Kágbàṣà wa lárugẹ kó má gbùdọ̀ parẹ́ o. Ojú ọ̀nà yìí o ẹ máa gbùdọ̀ parẹ́ o. Ojú ọ̀nà yìí o kò gbùdọ̀ parun. Ojú ọ̀nà yìí o ẹ máa gbùdọ̀ parẹ́ o. Ojú ọ̀nà yìí o ẹ máa gbùdọ̀ parun. Bàbá wa ló lè gúngún, bàbá wa ló ní ìṣẹ̀ṣe, bàbá wa ló lè gúngún, bàbá wa ló ní ìṣẹ̀ṣe. Ọ̀tún ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyàáyù ẹ máa gbùdọ̀ parẹ́. Ẹ má gbùdọ̀ parẹ́ o, ẹ má gbùdọ̀ parẹ́.